Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Mi fẹ́ jẹ́ kí fídíò yìí kó gùn jù. Ṣé rí gbogbo ẹ̀yin àfà àtẹsọ́ra yín doníbàárà nítorí òkú Abu Sufiyan. Ṣé Ọlọ́run ní kí ẹ wáyé kẹ́ wá doníbàárà ni? Àbí nítorí bàárà lẹ ṣe kéwú? Ṣé nítorí bàárà lẹ ṣe wálé ayé wá kéwú? Àbí gbogbo ẹni tó bá ti kéwú láyé ó gbọ́dọ̀ doníbàárà? Ìbéèrè mi nìyẹn. Torí kò yé mi nísìn. Abu Sufiyan kú. Ọlọ́run dẹ̀ kádàrá pé kí wọ́n gba owó fún un. Owó tí wọ́n gbà fún Abu Sufiyan gan ò lè wà láyé kó tọrọ ọrú ẹ̀ láyé. Torí tó wáyé pé ó máa tọrọ ọrú ẹ̀ ni ó ti pẹ́ tó ti ń ṣe dáhùn ẹ̀ lórí Facebook. Tọ́lọ́run ò dẹ̀ ní kó tọrọ 10 kọ́bọ̀ rí lórí program ẹ̀. Sọ̀rọ̀ mi ti yé nísìn. So that tó bá wá kú tí wọ́n wá sọ yí pé wọ́n dáwó fún owó tí wọ́n lè dá fún lójú ayé ẹ̀. Ṣáwọn tó ń dáwó fún yẹn àwọn náà bí wọ́n ni. Àwọn tó ń dáwó fáwọn ẹbí Abu Sufiyan ṣáwọn ni wọ́n bí ìwọ. Àbáwọn náà sọ pé kí wọ́n má níṣẹ́. Àfà gbọ́dọ̀ níṣẹ́ náà. Lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo àfà. Àwọn kan wà tó jẹ́ sí pé wọn ò ní níṣẹ́. Ẹ̀sìn ni wọ́n jókòó tì, ẹ̀sìn náà dẹ̀ gbọ́dọ̀ jókòó tì. Àfà tó jẹ́ pé ó ń mójútó ẹ̀sìn 24/7 tí ò bá níṣẹ́ kò sáburú fún. Kódà nínú ẹni tí wọ́n gbọ́dọ̀ máa san owó fún ló wà. Bọ̀ ìwọ tó jẹ́ pé òun ṣe wáàsí lórí Facebook. Ṣé iṣẹ́ ni wáàsí orí Facebook ni? Ṣé iṣẹ́ ni wáàsí orí Facebook? Wọ́n sọ pé àwọn mùsùlùmí ò kì í ṣàánú ara wọn. Mùsùlùmí wo ni ò kì í ṣàánú ara wọn? Mùsùlùmí wo máa dárúkọ àwọn mùsùlùmí tí ò kì í ṣàánú ara wọn? Wàá lè dárúkọ àwọn tó já sí pé Ọlọ́run kó tiẹ̀ wọn ò ṣàánú ẹ̀. Wọ́n ló dẹ̀ mọ̀ wá tó ń wù sí wọn tí wọ́n fi ṣàánú ẹ̀. Mùsùlùmí kọ́ ló ń kọ́ mọ́ṣáláṣí fáwọn èèyàn yẹn. Mùsùlùmí kọ́ ló ń sanwó skul fáwọn èèyàn tí wọ́n yìí wà láyé tí wọ́n dẹ̀ tiẹ̀ ń jẹ́ àfà tí wọ́n ń ṣe àfà rárá táwa mọ̀ dáadáa. Mùsùlùmí kọ́ ló ń sanwó àwọn arúgbó. Kò jẹ́ gọ́vnà, kò jẹ́ chairman, kò jẹ́ nǹkankan. Ṣé mùsùlùmí kọ́ ni wọ́n? Àbí nítorí wọ́n ti kéwú sìn ó ti dàáfà. Wọ́n ò bẹ Ọlọ́run wípé kí wọ́n náà máa wà nínú ẹni tó já sí pé òkè o fẹ́ ṣe dáadáa fáwọn èèyàn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ta mọ̀mọ́ ànábì ní pé ní téèyàn bá kú tó bá jẹ gbèsè tó jẹ yẹn tánàbí bá béèrè pé ẹjọ́ ǹjẹ́ ara àwọn ará ilé ẹ̀ tí wọ́n lè san gbèsè yẹn tí wọn ò bá rí ànábì máa ń bá wọn san gbèsè kó tó kírun sí wọn lára. Lọ ka tírà dáadáa. Èèyàn jẹ́ àfà àbò gbé ọ̀rọ̀ ẹ̀sìn dání kò túmọ̀ sí pé gbogbo bùkátà ẹ láyé ẹ ọrùn àwọn èèyàn kan ló gbọ́dọ̀ gbé sí. Tó bá ṣe fún ẹ fine. Tó bá ṣe fún ẹ fine, àfikún ni. Tí wọ́n bá dẹ̀ ṣe fún ẹ ìwọ ló mọ ohun tó fi sórí lọ́dọ̀ wọn. Àfà àbò tó kú náà Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn pọ̀. Ṣé wọn ò dáwó fáwọn fámílì àfà àbò tó náà ni? Àbí lẹ́yìn kó àfà àbò tó ṣé àfà mi ò ti gba mọ́tò? Ẹni tó dẹ̀ gbé mọ́tò fún wọn tá a rí lórí social media ẹ̀yin ò ṣe kí gbogbo mùsùlùmí ayé wípé mùsùlùmí kan ló tún fún àfà kan ní mọ́tò yìí o. Mọ́tò tí ó ṣe 70 million naira. Ẹ kí àwọn tí wọ́n ń ṣe, àwọn tí wọ́n ń dáwó fẹ́ni tó bá kú ẹ kí wọn. Ìwọ náà tẹpá mọ́ṣẹ́ apá ẹ̀. Má dúró de kó kú káwọn ẹbí ẹ tó gba owó lórí social media. Lọ invest. Lọ ṣe kí ni? Lọ invest. Lọ tajà, lọ ṣòwò. Lọ kàwé, mọ́ kéwú tó kọ́. Tí kéwú tó kọ́ ò bá gbé ẹ tí ò bá tó ẹ jẹ lọ gun ọ̀kadà. Èmi gun ọ̀kadà rí dáadáa. 8 good years ni mo fi gun ọ̀kadà ní Mushin. Kò sẹ́ni tí ó mọ̀ mí. Mo gun ọ̀kadà débi pé mo tún jẹ chairman mo jẹ secretary àwọn ọlọ́kadà nínú Mushin yìí ni. Mo ń kéwú lọ́wọ́. Mo tún ta banana yogurt tí máa kiri báyìí, máa kiri láàrin àdúgbò. Ẹ jẹ́ kí gbogbo àwọn pípù yìí ojú ayé wa ni wọ́n ti ń ṣàánú wa, wọ́n ń ṣàánú wa. Àánú tí wọ́n dẹ̀ ń ṣe fún wa àṣìṣe ẹ̀sìn wọn lápò.
ìwọ tó bá ṣiṣẹ́ sí wọn lápò béèrè owó iṣẹ́ má fẹ̀sìn gbowó lọ́wọ́ wọn iṣẹ́ tó bá dà yín pọ̀ béèrè owó ẹ lọ́wọ́ wọn kó tó kú ṣó ti yẹ ẹni sìn so eléyìí ò jẹ́ kankan sáwà kọjá pé ẹ fi ẹni tó ti kú lẹ̀ ẹ dẹ̀ fà àwọn tí wọ́n ń dáwó lẹ̀ kọ́lọ́n kó sọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.